mi ẹ má bínú pé mo dá yín dúró ẹ ká sọ so ní múvì lẹ́yìn náà bẹ́ẹ̀ni ẹ wá ya múvì bí báyìí bẹ́ẹ̀ni wà ó ti ń yá àwọn èèyàn rẹpẹtẹ látàárọ̀ tí gbogbo wọn mo ní béèrè kékeré kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni láti Òkúta Ọ̀rọ̀ Worldwide TV mo fẹ́ kí ẹ bá mi fi adìẹ pa òwe mẹ́wàá. You get it? Ẹ̀bùn ńlá sì wà nílẹ̀ fún yín tẹ́ bá gbà. ok ẹdìyẹ ìrànà kò kí ń ṣẹran àjẹgbé wọn ní bẹ́dìyẹ bá gbọ̀n yẹ pìpì iye inú rẹ̀ á sọ. Wow, ó di méjì. ẹdìyẹ ńlá gùn iye ara rẹ̀ kò kò jẹ́ ká mọ̀. Mẹ́ta. eré ẹdìyẹ ò ní burú títí oyè dúdú. Ó di mẹ́rin. It is smoke igbo. Obìnrin. ẹ wo. Ẹ ti try. Mọ́mọ́. Ẹ ṣe ẹ bá mi dárúkọ yín ọ̀wọ̀ ara ni. Orúkọ tèmi ni Ògúntósìn Ẹbíṣọlá. A wà ń bí láti wá ya iṣẹ́ ẹsẹ̀ bàtà kan. Ẹ ṣe gan. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹni tó bá lè bá mi parí ẹ̀ tó lè bá mi béèlì àǹtí mi yìí kó bá mi parí ẹ̀ lábẹ́ comment section. God bless you. Ẹ̀bùn ńlá wà fún yín láti Òkúta Ọ̀rọ̀ Worldwide TV.